I love you, bàbá mi àbí ìyá mi, ìyá Ondo. Ẹ bá wa máa kí o. Bí kì í ṣe porin máa rí máa kọ o. Orin bá tó gbẹ́jú owó, bí kì í ṣe porin máa rí máa kọ o. Bẹ́ẹ̀nìyàn bá ronú jìn, bẹ́ẹ̀nìyàn bá ronú jìn kò lè bá wa kọ, kò lè bá wa kọ òye. Àfọmọ́ yán lè fẹ́ o, àfọmọ́ yán lè fẹ́. Ẹ ṣeun o, ọwọ́ tẹ fi ń tẹ love and like yẹn, ọwọ́ yẹn ni mo fi ń ṣe mọ̀. Bàbá wa Olúwùmí Awórìdé ẹ̀là ìmọ̀yìnbọ̀ọ́rú
ẹ̀là mo yìnbọn oyè Ọ̀rúnmìlà mo yìnbọn ṣíṣẹ́ o. Ẹ ṣèwúre fún mi kí n lè ṣe àṣẹ o. Gbogbo ẹ̀yin babaláwo, gbogbo ẹ̀yin olóríṣà, gbogbo ẹ̀yin oníṣègùn, gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo ẹ̀yin ọlọ́dẹ. Gbogbo yín pátápátá tẹ́ jẹ́ ìyá wa àti bàbá wa nínú ìṣẹ̀ṣe ní ilẹ̀ Kóòtù Òjíire. Ẹ ṣe ìwúre fún mi dáadáa o. Tẹ́ bá ti mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ òtítọ́ àti òdodo tí mo ṣe ń sọ, ṣe mọ̀ wípé mi ò kí ń fi igbá kan bọ̀kan nínú. Ẹ máa bínú sí mi wípé lóòótọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe mo máa sọ̀rọ̀ àwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe náà mo máa ń gbìyànjú àti sọ pé nǹkan tí wọ́n ṣe ò dáa. Ẹ máa ṣèwúre fún mi o. Nǹkan kan ní ṣe gbogbo ọmọ yín lọ́wọ́ láṣẹ Èdùmàrè o. Ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe láàrin gbogbo ẹ̀yin bàbá wa, tẹ́ nífẹ̀ẹ́ wa, tẹ́ nífẹ̀ẹ́ òdodo, tẹ́ mọ̀ wípé ẹni tí ó bá ní olódodo ni mo yà gbé o. Ẹni tó bá inú mímọ́ la fi ń sikin, òun lẹ kọ́ wa, òun la bá lẹ́nu yín la fi ń sòdodo o. Bó tilẹ̀ jẹ́ wípé èmi ń tèmi màá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi bí mo ṣe ń sọ ó lè há jù fún ẹlòmíì. Ẹ dẹ̀ mọ̀ wípé ìgbárùmọ̀lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ láti inú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi rán wa. Lóòótọ́ lẹ́yìn bàbá mi ń pè mí, àwọn ìyá mi kan náà ń pè mí pé kí n jọ̀ọ́, kí n rọra, kí n ṣe gbá, kí n ṣàwo. Ohun èmi náà kí n rọra, ṣùgbọ́n nígbà míì tí n bá ti wà lórí ètò báyìí ẹ̀gùn yẹn máa ń dé ni. Ẹ̀yin náà dẹ̀ mọ̀, ẹ̀yin lẹ wà nídìí àwọn òrìṣà wa, òrìṣà kò easy láti control, máa control ẹ̀ díẹ̀díẹ̀. Ẹ máa manage wa báyìí nítorí wípé àwa gangan làwọn ìgbárùmọ̀lẹ̀ tún wọ́n padà wá. Òun ló fà á kí a fi lè dàgbà nínú ọlá ńlá wọn. Ẹ̀yin sọ̀tẹ̀ ìyá ìkàbọ̀ àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Ká má fọwọ́ di, ká má fọkọ di, ká má fira wa di, ká má fà lámọ̀rí wa ha o láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí n mú bisikì fọmọ nítorí mo ń bọ̀. Òjò yìí ń kọ mọ̀nàmọ̀nà. Bí ọ̀gá ṣe ìdágbọ́n àbò fẹ́ sùn, ẹ má bínú o. So tá a bá ń sọ tó bá ń dùn ẹ̀yin bàbá wa wípé ọmọ yóò sì sọ̀rọ̀ sí wa, ọmọ yóò ṣe gbá, ẹ máa rántí wípé tiyín náà là ń ṣe. Bí ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà. Tẹ́yìn bá ṣe é tán tẹ́ dàgbàdàgbà tẹ́ fẹ́ wúpá tẹ́ fẹ́ rìgì jòbì, irú àwa yìí la máa kù ń bẹ̀. Ẹ má wàá gbàgbé Ifá ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ ni mo sọ. Ẹni Ifá sọ fún wa wípé ẹ máa padà bọ̀ yín. Ẹ̀yin lẹ wà nípò àṣẹ, ẹ̀yin lẹ wà nípò agbára nísìnyí. Nígbà tẹ́yìn náà bá ṣe é tán tẹ́ bá lọ tẹ́ fi padà wá, ẹ lè má padà wá gẹ́gẹ́ bí babaláwo, ẹ lè má padà wá gẹ́gẹ́ bí olórìṣà, ẹ lè má padà wá gẹ́gẹ́ bí alágbára, ẹ lè má padà wá gẹ́gẹ́ bí jagunjagun, ẹ lè má padà wá gẹ́gẹ́ bí ọlọ́dẹ, ẹ lè má padà wá gẹ́gẹ́ bí àwọn tó di ipò ńlá kan mú àbí ìkejì mú nínú ìṣẹ̀ṣe. Ẹ lè padà wá bí ọ̀lẹ bí tèmi bá ti ò lágbára. Tẹ́ bá wá padà wá láti ṣe ojúṣe yín kó tó di wípé ẹ lọ, ṣé ẹ mọ̀ wípé ẹ máa padà wá jẹ ìyà? Ẹ má bínú, but òtítọ́ ọ̀rọ̀ ní ká má sọ òun. Tẹ́ bá kọ̀ tẹ́ bá ṣàtúnṣe, tẹ́ bá kọ̀ tẹ́ bá jẹ́ kí wọ́n wípé bọ́mọdé ò bá mọ ẹwẹ́ tí ò bá mọ òwe, tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin bàbá àti ìyá wa, ẹni ẹ máa já ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún, ẹ máa já òwe sọ́wọ́ òsì. Ẹ wá fi hàn pé ẹwẹ́ rèé o, òwe rèé o. Tó bá tún mọ̀ lò tún ní ẹ máa kọ́ bọ́ ṣe ń lò, ẹ máa kọ́ kí n kọ́ bẹ́ẹ̀. Ẹ ó bẹ̀ sọ mi ò mọ òwe yẹn pa dáadáa. Now ẹ̀yin bàbá wa la wá ń bá wí báyìí wípé ẹjọ́ àsìkò ti tó. Gbogbo ámẹ̀sì, gbogbo sùúrù. Ẹ̀yin náà dẹ̀ lẹ sọ o. Ẹ̀yin lẹ sọ wípé gbogbo nǹkan kan ní sùúrù ń tún ṣe. Gbogbo nǹkan dẹ̀ kọ́ lágídí ń bàjẹ́. Ẹ̀yin bàbá wa
àtó gbà yín mọ̀ràn tá a bá sọ pé àtó gbà yín mọ̀ràn á jẹ́ wípé àwa gan fẹ́ wá jẹ gbani torí wípé àwa mọ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè táwa gbọ́njú mọ̀ àti ìtagbẹ́lẹ́yìn bàbá wa àti ìyá wa ni wípé bọ́mọ ẹni bá dàgbà a máa ń gbọ́ràn sí lẹ́nu torí àgbà gbọ́n ọmọdé gbọ́n ló fi ṣe kí ni ló fi dálẹ̀ ẹ̀fẹ̀ nǹkan tẹ́ sọ fún wa náà nìyẹn òun náà la wá fi wá ń lo opportunity yẹn la fi ń bá yín sọ̀rọ̀ pé ẹ̀yin bàbá wa àsìkò ti tó láti ṣe àwọn ìyàwó díẹ̀díẹ̀ láti kọ àwọn àbùkù kọ̀ọ̀kan láti jẹ́ kí àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ kí wọ́n mọ̀ ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ kan fún yín o ẹ̀yin bàbá wa òrìṣà ò ní dìde láti wá gbèjà ara ẹ̀ gbogbo wa lájọ mọ̀ yẹn òrìṣà ò ní dìde tóríṣà bá tiẹ̀ máa dìde láti gbèjà ara ẹ̀ láti dá dìde bẹ́ẹ̀ ní ipò jù kẹ́ ẹ mọ̀ wípé àwọn òrìṣà yẹn gan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kú dànù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti ẹ̀ di ẹrú àbí kán tiẹ̀ ti di ẹrú tán ẹ̀yin bàbá wa mọ bó ṣe ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ pé ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ sí àwọn òrìṣà létí ẹ̀yin fúnra yín mọ̀ wípé ẹ̀yin lẹ máa lọ ń fẹjọ́ sun àwọn òrìṣà yìí òòṣà òní dédé dìde wípé ẹ̀gbin wo rèé òun máa lọ kẹ̀gbin rárá o ẹ̀yin fúnra yín mọ nǹkan tẹ́ ẹ bá ṣe nígbà ìwáṣẹ̀ láti jẹ́ kó òrìṣà mọ̀ wípé ẹ̀gbin yìí ti tó gẹ́ ẹ ò fẹ́ mọ́ ẹ̀yin fúnra yín mọ̀ tí ogun bá ń bọ̀ láàrin ìgboro ìlú ẹ̀yin fúnra yín mọ̀ nǹkan tẹ́ ẹ máa mú lọ sídìí òòṣà tí òòṣà fúnra ẹ máa fi dìde láti bá yín ṣẹ́ ogun ọ̀hún àwọn òrìṣà wa ń tẹ́ ẹ̀ bá pè wọ́n sí wọn dá sí wọn ń ṣe ṣọgbó lọ́yọ̀ké àbójúgun lẹ́gbẹ̀ẹ́ tí má fi lọ̀ mí dá sí wọn ń ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà tá a tiẹ̀ ń wò ẹ sọ wípé kí èèwọ̀ gbèjà ara ẹ̀ èèwọ̀ ló máa gbèjà ara ẹ̀ èèwọ̀ ló máa gbèjà ara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà tó yẹ kó gbèjà ara ẹ̀ gan ẹ̀bọ wọn mọ̀ ìmí inú wọn gan ti rìn jìnnà wọ́n ti rìn wọ́n ti kódà ibi tí wọ́n wà gan ọ̀nà jíjì rere ni wọ́n wà kó tó di pé ẹ máa pè wọ́n padà ẹ mọ ó níye ètùtù tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kó tó di pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padà wá sílé. ṣùgbọ́n tá a bá ń sọ wípé tírú àwa yìí bá ń sọ wọn á sọ wípé àwọn àṣẹṣe jímàjèsín ogun ló ṣe bẹ́ẹ̀ náà ni bàbá wa kan wọ́n sọ̀rọ̀ kan ní orí clubhouse tí ò sí ẹ̀ńjọ́ tí ẹni yẹn sọ̀rọ̀ yẹn wọ́n ní ọ̀kan nínú ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ babaláwo náà lẹ sọ fún wọn pé ẹ̀yin tẹ́ ṣẹ̀ dénú ìṣẹ̀ṣe tẹ́ ṣẹ̀ ń padà sínú ìṣẹ̀ṣe ẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ ẹni àrùn kí lẹ jẹ́ gan-an kí lẹ jẹ́ mọ́ gan-an báwo lẹ ṣe ń ṣe gan-an ta ló fún yín lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ tẹ́ ṣẹ̀ ń padà bọ̀ sínú ìṣẹ̀ṣe tẹ́ bá ti mọ̀ pa lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ nínú ìṣẹ̀ṣe yìí àwa náà àdákẹ́ a máa wò gbogbo wa ràn ṣùgbọ́n nígbà tí a bá dákẹ́ ara wa náà máa bá dákẹ́ ìdí nìyẹn tá a lè dákẹ́ tá a bá dákẹ́ tá a bá ní pé ká dákẹ́ ká máa wò yín lọ́nkán ìyà yẹn náà kò wá àwa náà ń jìyà àwa náà ń sọ́fà ìdí nìyẹn tá a fi lè dákẹ́ ẹ̀yin nìkan kọ́ lẹ jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé a appreciate yín wípé ẹ̀ kúrò nídìí ìṣẹ̀ṣe tá a ṣe padà wá bá yín nídìí ìṣẹ̀ṣe yìí ṣùgbọ́n kẹ́ tún rántí wípé àjọ mú DNA àwọn ìgbàlúmọlẹ̀ sára ni o gbogbo wa pátá tẹ́wọ́ tó fẹ́ pé kì í ṣe bí àwọn ẹ̀sìn àjòjì ṣe wá jogún wa nínú ẹ̀sìn ìtayé wa wọ́n á sọ òrìṣà kọ̀ọ̀kan tí gbogbo wa bá wáyé wọ́n á sọ látàrí kí ló ti ń porúkọ ẹ̀sìn ìtayé tí wọ́n ṣe fún wa ẹ̀yin bàbá wa náà lè máa wí òrìṣà àbáwáyé lágbájáre òrìṣà àbáwáyé lágbájáre ṣe ti rí wípé a lè dákẹ́ torí pé àwa náà a jẹ́ ọmọ òrìṣà àwa náà a ní DNA òrìṣà wọ́n ní ọmọ ọkọ gangan fúnra rẹ̀ kò ní mọ̀ gbà tó bá máa ṣèṣe ọmọ ọkọ torí wípé ẹ̀jẹ̀ ọmọ ọkọ ò ní jẹ́ kó gbádùn ẹ̀jẹ̀ ọmọ ọkọ yẹn ò ní jẹ́ kó wò kó gbójú sọ̀hún nígbà tí nǹkan bàbá àti ìyá ẹ̀ bá ń bàjẹ́ òun ló ń ṣe àwa náà tá a fi ń tara ṣe ẹlòmíì máa ní wípé bí òòṣà tó ṣe ń sọ tiẹ̀ kò ní respect ẹnu burúkú yìí náà ni èébú yìí ni ó ti bú lágbájá ó ti bú tàmẹ̀dọ̀ ó ti bú làkàṣe ìgbégbọ́n ló ti ṣe pè fún ẹbí inú wọn níwọ̀n
tí ò ṣètò ṣùgbọ́n kẹ́ rántí nǹkan tó ń sọ wípé kì í ṣe òun gangan ló ń sọ̀rọ̀ pé àwọn ìgbàrúmọlẹ̀ ló ń gbà ẹ̀ sọ̀rọ̀ ó lè máa sọ in a very very insultive way because àwọn ẹmọ ìdí tí mo máa ń sọ nígbà míì ó máa ń ká mi lára ó máa ń dùn mí because it's all these things tó ń ṣẹlẹ̀ in a very insultive manner. Ó jẹ́ nǹkan ìtìjú, ó jẹ́ nǹkan ìríra, ó jẹ́ nǹkan téèyàn ò lè pamọ́ a. Ó jẹ́ nǹkan ẹlẹ́gbin tó mú kí inú èèyàn bàjẹ́ wípé ìwọ Ọlọ́run Olódùmarè báwo ni gbogbo nǹkan ṣe wá ń lọ báyìí tó bá dẹ̀ pé olórìṣà tó bá pé oníṣẹ̀ṣe èyí náà wà dáhùn báyìí. Insult yìí ti pọ̀ jù. No, àwọn náà mọ̀ ṣùgbọ́n ìdí ni wípé gbà tí most of àwọn babaláwo mi ti mọ̀ wípé gbogbo wa ń tiwa àkúrùntù ni wá àmọ́ kankan àlójújú májà gọ́tà lọ ìdí nìyẹn tó fi ń halẹ̀ mọ́ wa. Spirituality ẹnikálukú dẹ̀kẹ̀rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni spirituality ìdílé oníkálukú dẹ̀kẹ̀rẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn náà mọ̀ yẹn ṣùgbọ́n tí wọ́n ti mọ̀ wípé tí wọ́n fi jù wá lọ lọ́ fi ń hàn wá yẹn bàbá mi Olúwaníṣọlá Òdúkọ̀yà kì í ṣe wípé àwọn babaláwo rò wípé ìṣẹ̀ṣe jẹ́ ti àwọn babaláwo nìkan náà wọ́n mọ̀ wípé ti gbogbo wa ni wọ́n mọ̀ wípé àwọn tó babaláwo mọ̀ wípé olórìṣà wà náà wọ́n mọ̀ pé àwọn oníṣègùn wà náà wọ́n mọ̀ pé àwọn jagunjagun wà náà àwọn ìdílé tó yẹ pé ìdílé wọn ìdílé ogun jíjà ní tiwọn tó dẹ̀ wà tó yẹ pé ẹ̀jẹ̀ ṣì run through veins wọn àwọn babaláwo mọ̀ ṣùgbọ́n àwọn babaláwo tẹ bá rí tó bá halẹ̀ mọ́ wa yẹn wọ́n ti mọ̀ wípé nígbà tó yẹ wípé àlójú ìmájà gọ́tà lọ so tó bá ti rí wípé àwa náà ti wá àti ṣẹ́mọ̀ gbà tá ti padà sínú wàhálà bí ká tètè mọ gbogbo nǹkan bí ká tètè mọ bó ṣe ń ṣe bí káwa náà lè disappear ká lè wọlé ká lè bẹ̀rẹ̀ kò ní jáde kí gbogbo àwọn spirituality wa yẹn kó lè tètè máa ru nínú wa gbogbo àwọn iṣẹ́ ìyanu táwọn baba ńlá wa máa ń ṣe yẹn káwa náà tètè ní ara tó ń ká àwa nìyẹn so ó dẹ̀ ti mọ̀ wípé àmọ́ nǹkan míì ju wípé má bà tèmi jẹ́ lọ àbí ká má lè ríran ju ojú mẹ́rin tèmi yóò yí ju glasses yìí mi rí nǹkan míì mọ́ lẹ́yìn ojú májà gọ́tà yìí so ìdí nìyẹn tó fi halẹ̀ mọ́ wa ṣùgbọ́n tí wọn náà bá wò dáadáa kò yẹ kó halẹ̀ mọ́ wa ó yẹ kó mọ̀ wípé ó yẹ káwọn fà wá mọ́ra ni bàbá yìí mo ti wà live o sọ̀rọ̀ létà o bàbá mi àbúrò yìí mo wà live o tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa létà ṣẹ gbọ́. Hello bàbá mi ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa létà mo wà live. Okay. Ẹ ṣeun máa pè yín padà ṣe. So ẹ̀yin náà ẹ wò ó wọn dẹ̀ mọ̀ wípé ara ń tabá ní ẹ̀yin ṣe rí gbogbo agbára ẹnìkan sọ kíkan lórí clubhouse ní ìjẹta wọn ní ní jẹ́ ìjẹta níbi tí wọ́n bí last week sí ìyẹn àbí nǹkan wọ́n ní wípé kí ló dé tó jẹ́ wípé ó dàbí ẹni wípé kò sí agbára nínú ìṣẹ̀ṣe mọ́ ṣé kò sí agbára nínú ìṣẹ̀ṣe mọ́ ni àbí ọ̀lẹ làwọn bàbá wa mo wá ní kì í ṣe pé kò sí agbára nínú ìṣẹ̀ṣe ọlọ́run wá jẹ́ kí n rántí bí mo ṣe dáhùn ìbéèrè yẹn lábẹ́ mo ń bọ̀ mo wá dáhùn pé kì í ṣe pé kò sí agbára nínú ìṣẹ̀ṣe ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa agbára wà lọ́wọ́ wọn ṣùgbọ́n wọ́n kùnà àti lò ó wọ́n kùnà àti lo agbára yẹn níbi tó yẹ kán ti lò ó kí dẹ̀ nìdí ẹ̀rù ló ń bà wọ́n ẹlòmíì inú wọn ẹ̀rù ń bà ẹlòmíì inú wọn àfìfìlà pé rí ọjọ́ kan ló máa níyàn nǹkan wà lọ́kàn tí wọ́n nìyẹn ẹlòmíì inú wọn ó ti ń jẹ òjẹ́lé orò òjẹ́lé egúngún ni ó ti wà confused
wípé kò sí nǹkan kan náà àwọn ìlọ jókòó jàre kí ni ariwo wèrè wọn ń pa kán jókòó jàre ṣé báyé ṣe rí nìyẹn kí ni kò yá wọn náà ibi tó yé wọn mọ lọ́tí ń sọ̀rọ̀ yẹn kíníkan nǹkan táwọn ẹlòmíín rò nìyẹn tí wọn. kò dẹ̀ sí ni tó bá ti wà fún máàtì wọ́n wí ọ̀dọ́dà ó máa fún àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń wọnú ìṣẹ̀ṣe ní wrong signal wípé kò sí agbára nínú ìṣẹ̀ṣe. lóòótọ́ poverty ti ba oríṣiríṣi jẹ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrè tó jẹ́ wípé àwọn bàbá wa nǹkan tó yẹ kán ṣe fúnra wọn wọ́n á máa expect kó jẹ́ wípé nígbà táwọn bá lọ ṣe ta ló máa fáwọn lówó ẹ̀ nígbà táwọn bá lọ ṣe fúnra wọn ta ló máa fún wọn lówó ẹ̀ ta ló máa dá owó yẹn padà fún wọn ta ló máa gbóríyìn fún wọn ta ló máa fi mọ̀ wọ́n. Which is quite understanding. Pé làwa bàbá wa ò ti tọ́ lérè ló lérè àbí nǹkan ẹ ṣeun ẹ káàbọ̀ gbogbo yín pátápátá ni mo kí. Now nígbà tẹ́ bá ń rò bẹ́ẹ̀ wípé ta ló máa fún yín lówó ẹ̀ ta ló máa ṣe gbá ta ló máa ṣàwo àwa tá a dé inú ìṣẹ̀ṣe lánàá alánàá yìí náà tá a sọ wípé a fẹ́ gba ilẹ̀ wa a fẹ́ dá dúró a dẹ̀ fẹ́ kí ìṣẹ̀ṣe a fẹ́ gbé ìṣẹ̀ṣe ga kí ìṣẹ̀ṣe borí gbogbo ẹ̀sìn àjòjì pátápátá ṣebí àwa náà rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ wípé ìwọ náà gbà ṣùgbọ́n ní nǹkan tá à ń ṣe a dẹ̀ ń ṣe kò dẹ̀ sún wa kò dẹ̀ rẹ̀ wá bó tilẹ̀ jẹ́ wípé ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀yin bàbá wa tá tún lọ bá gan ẹ tún jẹ́ kó sún wa o. Màámi Ọmọlá Sunshine ẹ káàbọ̀ I love you so much màámi gbogbo yín pátápátá náà ni mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n màmá ẹ̀ lélẹ̀ màmá ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ yìí wá níbo lò. So ẹ jẹ́ ẹ̀yin náà ẹ̀yin bàbá wa ká sòótọ́ ẹ̀yin náà jẹ́ kó sún wa o kò dẹ̀ dáa ẹ̀yin náà ẹ jẹ́ kó sú wa. Kí ni àwọn nǹkan tẹ́ fi jẹ́ kó sú wa ni wípé a máa wá bẹ́lòmíì inú yín gan the way tẹ́ ṣe máa dá wa lóhùn bàbá mi Aróṣọmọ ẹ káàbọ̀ bàbá mi mo nífẹ̀ẹ́ yín gidi gan ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ́. So ẹ̀yin bàbá wa nígbà mi bá wá bá yín ẹ máa kọ́ wò wá níwò ọlọ́gbẹ̀rì ẹ máa wò wá níwò ọlọ́gbẹ̀rì tẹ́ bá máa wò wá níwò ọlọ́gbẹ̀rì tán nígbà tá a bá bá yín sọ̀rọ̀ nǹkan tá a fẹ́ tán ẹ wá jẹ́ kó nígbà tẹ́ máa fún wa lésì ẹ jẹ́ kó dàbí ẹni wí kì í ṣe gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni o kì í má parọ́ ọmọ ẹ̀yin bàbá wa àti ìyá wa o ẹ máa ṣe níṣe wípé tẹ́ bá ń bá wa ṣe gan ẹ máa ṣe níṣe wípé ó depend on us àwa nìkan la ní kinní yìí ipe kò kàn yín èmi inú yín máa rú ẹbọ gan ẹ máa sọ pé ẹ̀yin ọmọ káàárọ̀ àwọn ọmọ káàárọ̀ òjì àwa ẹ jẹ́ kó máa ká máa mọ̀ wípé we are the same ẹ má máa ṣe bí pé depends on us pé tí kinní gudugbẹ yìí bá tó òkè àwọn máa wó ṣọ́rọ̀ ẹnìkan ṣo ni kì í ṣọ̀rọ̀ àwa nìkan bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ìjà yín là ń gbé òun lẹ rí lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ̀yin náà kò fura wípé ó ṣe jẹ́ wípé ìṣẹ̀ṣe ni àwọn olóṣùká àwọn ọba gbogbo wọn pátápátá ìṣẹ̀ṣe ni wọ́n wá fẹnu àbùkù lù kò yà yín lẹ́nu kò ṣe yín bákan lára ẹ wò wípé báwo ṣe jẹ́ èrè lọ́wọ́ ara yín wípé òkè kí ló tiẹ̀ fà á ẹ̀yin bàbá wa nínú tẹ́jẹ́ babaláwo nínú ifá ẹ̀yin bàbá wa nínú ifá ẹ̀dá fásitì kẹ́ẹ̀bí ifá lè wò pé ifá olókun asọ̀rọ̀dayọ̀ kí ló fà á tó jẹ́ wípé àwọn èèyàn ogun tí wọ́n ti wá ń gbé ti ìṣẹ̀ṣe tipẹ́tipẹ́ kò lè tó ìtọ́ ń gbé ti ìṣẹ̀ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó kọjá bẹ́ẹ̀. Ogun tí wọ́n ti ń gbé ti ìṣẹ̀ṣe tipẹ́tipẹ́ kò lè tó tí wọ́n ń gbé ti lọ́wọ́lọ́wọ́ yìí. Now ẹ̀yin ìyá wa tó jẹ́ pé olórìṣà ni yín ẹ̀yin náà ní ẹ̀yìndínlógún ẹ̀yin oṣìṣì ọ̀nà tẹ́ lè gbà béèrè kí ló dé tẹ́ ṣe béèrè ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ alágbára ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ alágbára nínú ìṣẹ̀ṣe kí ló dé tẹ́yin náà ṣe mú gẹ́gẹ́ bí iṣẹ́ ṣé àwa
tá a jẹ́ ọmọ yín nìkan ẹ̀ ń sọ fún wa wípé àwa ni gbogbo ẹ̀ jọ lójú, àwa nìkan ni ara ń ta. Ẹ̀yin tí kò kàn yín, ara ò ta yín, ara ò lọ yín lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí. Ṣé nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn? Wípé kò sẹ́ni tó rán wa ń ṣẹ́, àwa nìkan kára ò necessarily. Tẹ̀dẹ̀ mọ̀ wípé nǹkan tá à ń sọ yìí, nǹkan gbogbo wa ni. Kódà ó kángun sí ọ̀dọ̀ tí yín lọ ju àti àwa lọ. Ẹ mọ̀ wípé tágbọ́ pàdé nílẹ̀ káàárọ̀ òjíire lénìí, the first person tó máa kọ́kọ́ target àwọn babaláwo ni. Babaláwo ló popular jù nínú kí ló ti ń porúkọ ẹ̀, ìṣẹ̀ṣe. Tí wọ́n bá máa kọlu ìlú kan lénìí, tó bá máa kọlu ilẹ̀ kan ní gbogbo àgbáńlá ayé lénìí, àwọn ọlọ́pàá wọn, àwọn sójà wọn, àwọn jagunjagun wọn, àwọn ibi tí àwọn bẹ́ẹ̀sì wọn tó jẹ́ pé ibi tí nǹkan mú wà, ibẹ̀ ló máa kọ́kọ́ fèsì. Nísìnyí nígbà tí wọ́n wá ń bọ̀, ní ìgbà tí wọ́n wá fẹ́ fèsì sí, wọ́n kọ́kọ́ fèsì àwọn babaláwo. Kí ni nǹkan tó fà á? Wọ́n ti mọ̀ wípé ṣe kọ́mẹ̀ntì lọ, wọ́n tún ti ń fúláàgì ẹjọ́ o. Ẹ bá mi máa ju love and like omi ò tiẹ̀ rí nǹkan kan mọ́ bọ̀, mo mọ̀ pé ẹ̀ ń wò mí because mo ṣì rí pé mo wà live. Ẹ jọ̀ọ́, ẹ̀yin bàbá wa ni wọ́n máa kọ́kọ́ fèsì. Àwọn babaláwo ni, tẹ́ bá gbọ́ níbí babaláwo ni, tẹ́ bá gbọ́ níbí babaláwo ni. Ṣé ó yẹ kó jẹ́ àwa nìkan ló máa ká lára? Ọ̀rọ̀ ilẹ̀ yìí ṣé kò yẹ kó ka yín lára? Ẹ rò bí àwọn tó fẹ́ kógun jà wá wọn tí ì ṣe mathematics wọn dáadáa. Wọ́n ti ṣe mathematics wọn dáadáa. Ìdí nìyẹn tí wọ́n fi àwọn weak people sí ìdí àwọn òrìṣà wa. Nítorí ẹ̀ ni wọ́n ṣe fi àwọn tó máa gbàbọ̀dè tiwa sí ipò ọba. Ẹ jọ̀ọ́, mo fẹ́ lọ tẹ ọmọ yín ẹ̀. Ìṣẹ́jú kan ni. Ẹ má bínú, mo ti báàkì kámẹ́rà yẹn. Ó sì sùn. Ìdí nìyẹn tí wọ́n fi àwọn ọba tó máa gbàbọ̀dè tiwa, àwọn ọba tó máa disgrace ara wọn láì ṣe àwa sí ipò. Ìdí nìyẹn àwọn olórí wa tó yẹ kán ṣíjú bò wá, rí iṣẹ́ rò pójú lásán ni nígbà tí wọ́n bá bọ́ síta níta gbangba lójú táyé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìsọ́ọ̀tì ara wọn láì ṣe àwa. Iṣẹ́ rò pójú lásán ni. Wọ́n fi sáì sọ fún yín wípé àwọn ti bà wá níbi tí ò ti da, kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí. Àwọn ti ẹ́ńdà wa, àwọn ti ẹ wò ó, ẹ̀yin Yorùbá máa ń sọ wípé ọlọ́mọdé àtẹ́ni tìkà kíkà má tẹ̀ní tiwa. Ẹ wò ó, ìkà ọkàn tẹ́ní tiwa lásán, ìkà tẹ́lẹ̀ wá gan la tún lọ jókòó lé lórí. Kò dẹ̀ sí bí ìkà ṣe máa tẹ́ ẹ nílẹ̀ tí ò ní jẹ́nu kòtò nílẹ̀ ní ìkà máa tẹ́ní sí. Tó ẹ̀yin bàbá wa, ìjà yìí ò ń ṣe ti àwa ọmọ yìí tá jẹ́ ọlọ́gbẹ̀rì nìkan. Ẹ̀yin gangan lẹ́nu ìjà yìí. Wọ́n ní Ṣàngó ò burú oníkíní ẹ̀ àbí bá ṣe Ṣàngó lẹ máa sọ pé kò burú ni. Bàbá mi Sunday Adébánjọ, ẹ ṣeun bàbá mi. Wọ́n máa sọ wípé kíní kan ò burú pé ṣùgbọ́n ẹlẹ́kùú ẹ̀ ní kẹrẹ̀ àbí kíní ọtí ń porúkọ ẹ̀. Ẹ wò, ẹ rán mi létí ẹjọ́, mi ò mọ ọ̀rọ̀ yìí sọ ṣùgbọ́n mo fẹ́ sọ ó dẹ̀ ń ká mi lára. Àwọn òrìṣà wa wọn ò burú. Ẹ̀yin tẹ́ jókòó tẹ́ ẹ mọ àlùdé àpàdé, ẹ mọ nǹkan tẹ́ máa fún jẹ, ẹ mọ nǹkan tẹ́ máa fún mu, ẹ mọ nǹkan tẹ́ máa sọ sí òrìṣà létí tó dẹ̀ ẹ̀yin ajíbó Olódùmarè sọ̀rọ̀, ẹ̀yin ajíbó òòṣà sọ̀rọ̀. Àṣẹ bàbá mi Olúwùmí Àwórìndé, tẹ́yìn náà bá ti jí ẹjọ́ ẹ ṣèwúre fúnrú àwa yìí. Ẹ ṣèwúre fún mi, ẹ ṣèwúre fún ìyàwó Ọmọbaṣẹ́kẹ́ Okùn, ẹ ṣèwúre fún Tana Ọlọ́run, ẹ ṣèwúre fún bàbá Adé Ifá Ìwàlẹ̀sìn. Gbogbo wa pátápátá ni kẹ́ máa ṣèwúre fún.
bó tilẹ̀ jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan a lè máa sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó lè má bá yín lára mu ṣùgbọ́n ẹ máa ṣèwúre fún wa torí pé tí Olódùmarè bá darí kò ṣe dáadáa ta ló bá tún sọ mọ́ àwa dẹ̀ tí rẹ̀ dì báyìí mo sì máa ń sọ àìtí rẹ̀ a máa dàgbà a máa dògbò a máa fẹ́ wúpá wa a máa fẹ́ rìkì jóbi tírú àwa yìí bá lọ tán àwọn kan inú wọn a máa dùn pé irú wa yìí ti lọ ṣùgbọ́n inú àwọn kan tún sì máa dùn wípé yes irú wa yìí ò jẹ́ kí ìṣẹ̀ṣe ó ṣe kí ni kó di nǹkan ìràlẹ̀ òun ṣe ń sọ fún ẹ̀yin bàbá wa wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa ẹ dìde àsìkò ti tó ẹ má sọ àsìkò ìgbà tẹ́ má sọ wípé èèwọ̀ ni ó gbèjà ara ẹ̀ àsìkò ìgbà yẹn ti lọ ẹnikẹ́ni ẹ wò mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa àti ìyá wa máa ń wo fídíò mi bó tilẹ̀ jẹ́ wípé ẹ hate mi tó àbí bóyá ẹ ti ẹ̀ láì ọ̀rọ̀ tí mo máa ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo mọ̀ pé èmi náà ẹ ní reservation fún mi that notwithstanding mo sì máa sọ fún yín pé ẹ wò you don't nílò láti ṣe lójú táyé ṣó ti yẹ pé àwa ọmọ yín ti ń doubt wípé agbára wà nínú ìṣẹ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti ń doubt ẹ pera yín bí kò kẹ́ gbé bíríkòtò jọ èyí tí inú yín bá konú nínú yín kẹ́ ẹ wá múlẹ̀ láàrin ara yín ẹ má ṣe láìsí ìmúlẹ̀ o torí wípé inú ní ojú kànga lọ ẹlòmíì inú yín lè ti gbàbọ̀dẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ ẹlòmíì inú yín ṣe ń sọ báyìí ní èrò míì tí ń wà nínú ọkàn ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ ṣùgbọ́n tí ìmùlẹ̀ bá ti wà láàrin yín àní rẹ́nikẹ́ni tó máa gbàbọ̀dẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń fọwọ́ yín tẹ láìka àti lọ́ọ̀bẹ̀ ní fọwọ́ yẹn gbé ọmọ sin láṣẹ Èdùmàrè ṣó ti yé yín ní inú yín tẹ́ ṣe ń sọ yẹn ọkàn bó ṣe máa lọ sọ fún àwọn tó lọ́rọ̀ tí wọ́n máa fi fún ní nǹkan àbí tó máa fi gbóríyìn lọ́dọ̀ wọn ó ti ń wà nínú ọkàn ẹ̀ ó ti ń rò ó tẹ́ bá ti ń búra tẹ́ ti múlẹ̀ láàrin ara yín tó dẹ̀ mọ̀ wípé ìmúlẹ̀ gidi ti wà ńbẹ̀ ìyẹn ẹ ti kó ní ìjánu ẹ ti kó ní ìjánu kò ní lè ráyè lọ gbẹ̀yìn gbẹ́bọjẹ́ mọ́ the next thing tẹ́ máa ṣe ẹ ti máa jọ pẹ̀lú ẹ ti máa jọ sọ láàrin ara yín ẹ̀ẹ́dọ̀ lọ ṣe nìyẹn ẹnikẹ́ni tó bá ti ṣe ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ojú àárí nǹkan tẹ́nìkan ò rí rí ni ìyẹn ni respect fi ń wà láyé àtijọ́ tí ọba ò fi ń sọ̀rọ̀ jáde anyhow tó bá jẹ́ láyé àtijọ́ ni àwọn ọba yìí ti máa lọ sígbà ìwà wò àwọn ògbóni àbáláyé dà ẹ̀yin náà rí wípé ńgbà tá a bá la ẹnu wa ló lágbárí wa tá a bá sọ̀rọ̀ tó dàbí ìgbà tó jẹ́ pé a sọ̀rọ̀ sẹ́yìn bàbá wa kì í ṣe pé a sọ̀rọ̀ sí yín nǹkan táwa náà rí la fi ń sọ̀rọ̀ nígbà tí ògbóni àbáláyé ò bá sí ńbẹ̀ mọ́ àbí tó bá wà ńbẹ̀ bí aláìsí tó jẹ́ wípé ọba kan lè bọ́ síta kó ṣe bó ṣe wù ú tí ò dẹ̀ sí ẹnikẹ́ni tó máa bí mi ò sọ̀rọ̀ ògbóni reformed gbogbo wa la mọ ìtumọ̀ òyìnbó yẹn nǹkan tó ti reform wọn ti bomi já tí ògbóni àbáláyé bá wà tí ò sí wí àwọn gangan ọ̀dàlẹ̀ tó yẹ kán fi ṣòro ni wọ́n àbí èké tó yẹ kán fi róye ni wọ́n ṣebí kò yẹ kí ló ti ń porúkọ ẹ̀ ọba Ìwó ṣó yẹ kó wà lórí oyè lénìí tó bá jẹ́ láyé àtijọ́ kò yẹ kó wà láyé lénìí kì í ṣọ̀rọ̀ pé ẹnikẹ́ni máa pa fúnra ẹ̀ ló máa lọ sígbà ìwà wò àbí kó kúrò lórí oyè á fọwọ́ mú kan ní méjèèjì ṣùgbọ́n constantly ó ń bọ́ síta tó bá tún bọ́ síta lénìí á tún sọ ìtó ti wọ́ọ̀sì ju ìtó ti sọ lọ àwọn kan tí ẹ̀ ń sọ wípé bóyá yẹn lọ ń bẹ̀bẹ̀ lẹ́yìn àbò lọ ń rúbọ lọ ń ṣètò lẹ́yìn irọ́ dẹ̀ ní gbogbo ẹ̀ èmi mọ̀ wípé ìkan lára ẹ̀yin mélòó kan lára ẹ̀yin bàbá wa yìí náà lẹ̀ ń sọ fún wípé kó máa nìṣó kò sí nǹkan kan tó máa ṣe gbogbo
gbogbo yín ẹ̀yin some of you lẹ lọ ń pẹ̀rọ ẹ̀ fún lẹ́yìn some of you lẹ lọ dúró tì í bí ike tẹ̀ ń pẹ̀rọ fún lẹ́yìn ṣe ráwọn tó ń pẹ̀rọ fún lẹ́yìn yẹn nígbà táwọn ń pẹ̀rọ fún lọ́wọ́ kí ló dé tẹ́ ẹ̀ jáwé tẹ́ ẹ̀ já ewé ẹ̀ẹ́gbà ọ̀sán kùtù àbí kí ló ń pè kẹ́ ẹ fi na àwọn náà lẹ́yìn ọrùn ẹ mọ̀ wọ́n ẹ̀yin bàbá wa òkùnkùn ò lè kùn kó nínú má mọ̀nú gbogbo yín mọ́ra yín ẹni burú mọ̀ ni ó ń wẹ́ni tó máa sọ fún yín gbogbo yín gbà tẹ́ bá jókòó ẹ mọ ètò lójú kòkòrò láàrin yín ẹ mọ ètò tó lè ta àlámọ̀rí ẹ̀ nítorí owó láàrin yín ẹ mọ̀ ètò jẹ́ olódodo olótìtọ́ láàrin yín ẹ mọ̀ ṣùgbọ́n ẹ wọ́n gbójú sàn bí ìgbà tó jẹ́ pé kò kàn yín bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ẹ̀yin ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n jùrú àwa yìí lọ torí ẹ̀yin ni wọ́n ẹ̀rí lórí social media ẹ̀rí tó bá ń ṣàwá ọmọ yín tàbọ̀ síta ẹ̀yin ni wọ́n mú tó fi ń gbá bọ́ọ̀lù ẹ̀yin ni wọ́n mú tí wọ́n fi ń gbá bọ́ọ̀lù tó bá ń ṣe àwa ọmọ yín tá à ń bọ́ síta lójú méjèèjì tá à ń gbèjà yín tá à ń sọ wípé ẹ̀yin bàbá wa àwọn bàbá wa kóró gbá lẹ́nu ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sáwọn bàbá wa yìí ẹ̀yin náà ẹ dìde ẹ jẹ́ kí kan nù wọn bó ti ẹ̀jẹ̀yàn kan nù wọn ló máa bọ́ta lórí social media tó máa ní ẹ gbà mí o ẹ jọ̀ọ́ o ẹ bá mi bẹ̀bẹ̀ o mi ò ní sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ jọ̀ọ́ o ayé òun ti fẹ́ bàjẹ́ o ẹ bá òun bẹ̀bẹ̀ o. kí wọ́n na olúwo Nitori ẹ ṣeun bàbá mi James àwọn gangan ló máa bọ́ síta lórí ayélujára pé ayé òun ti fẹ́ rún o ẹ ṣàánú òun o ta lòun ṣẹ̀ tó bẹ̀gbẹ́ o ṣùgbọ́n ẹ̀yin ò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ wá ń fò dọ́wọ́ yín so inú yín dùn wípé gbogbo bá a ṣe ń gbèjà yín ìdí nìyẹn tẹ́ fi lọ dúró ti Tana Olohun inú mi dùn gbà tí mo rí fídíò yẹn nígbà tẹ́yìn bàbá wa ṣìbò Tana Olohun tẹ́ ṣìrùbó tẹ́ dáàbò bò tẹ́ forí yíká bá ṣe fẹ́ náà nìyẹn ṣùgbọ́n kò wá tán síbẹ̀ àní ẹ bá wa já wọn ní ọ̀rẹ́ àwọn tí wọ́n fi ẹnu àbùkù kan ẹ̀yin bàbá wa ẹ bá wa já wọn ní ọ̀rẹ́ ẹ bá wọn lù wọ́n ẹ bá wa fọwọ́ wọn dì í káì má ṣe bẹ́ẹ̀ mọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í sọ bẹ́ẹ̀ wọn kì í rí bẹ́ẹ̀ wọn kì í tọ́ bẹ́ẹ̀ ní ìgbà tí ẹni tàbí ẹni kejì àbí ẹni méjì àbí ẹni mẹ́ta tó bá ti rí ẹgbàá tó bá ti rí ẹgbàá tí ò lè sùn tí ò lè jẹun tí ò lè wo tí ò tiẹ̀ lè dá jókòó ẹlòmíì ò ní lè ṣe the same mistake mọ́ ẹlòmíì ò ní lè sọ̀rọ̀ anyhow kankan lánú gbàgà kọ́ dẹ̀ sọ̀rọ̀ sí yín mọ́ ẹni ọ̀wọ̀ ni yín ẹ prove ẹ tẹ́ ẹ bá ti prove ẹ irú àwa ọmọ yín yìí ojú wa máa jẹ́ báwọn ọkàn wa gan máa mì lógbólógbó lórí ìkọ́ táwa náà gbé dání ni. tó bá sọ wípé ṣe báwọn bàbá yín náà nìyẹn ṣe báwọn bàbá yín làwọn ti sọ̀rọ̀ sí yẹn ṣe báwọn bàbá yín náà ni wọ́n ti ṣe kinní kan fún yẹn kí ni wọ́n rí ṣe sí. ṣe báwọn bàbá yín ni gbá ṣe báwọn bàbá yín làwọ ṣé a máa wá bá wọn wí ni a máa bá wọn wí ni ní bá wọn wí torí ẹ̀yin ilẹ̀ ẹ̀jẹ̀ kan mọ àgbẹ̀lẹ́gbọ̀n ẹ̀yin wọn ẹ̀jẹ̀ kan mọ̀ wípé wọ́n bá yín lórí ilẹ̀ ni ẹ̀yin ni wọn ẹ̀jẹ̀ kan mọ̀ wípé pátápátá onílé aṣọ fàlejò wípé máa lọ àparí ìṣúdà fi hàn àlejò
àlejò tí wọ́n feel comfortable pé òun gan lòun nílé kódà ó ti ń sọ fún onílé wípé àjọ máa fi gbàgbàgbà ní ìsìnkú máa lé ẹ dànù ni ẹjọ́ àparí iṣu yẹn bó ló wà jàre níbo ló wà torí àwọn ọmọ yín nìsín àmọ́ nǹkan tá a fẹ́ ṣe sí àlágbára àlóògùn àmọ́ bá ṣe ń bá òyà sọ̀rọ̀ àní nǹkan kan ayẹta kan máa ayẹta gan àní òun náà ní ọ̀fífẹ́ ti sọ yẹn nígbà tí ó dín dín bàbá mi ọba ilé ṣùgbọ́n bàbá ayẹta ṣé mi máa wá lókè lẹ́nu odindi ọ̀ní rìṣà ọ̀ní ilẹ̀ mẹ́kà ọ̀ní àwọn olóṣùká torí bá tún sọ̀rọ̀ torí inú ti ń bí mi but mo ti tẹ̀lẹ̀ torí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé mo ń bínú jù mo ti ń kọ́ ara mi báyìí tá a bá tún sọ̀rọ̀ ó máa bí pé ẹni wà ọ̀dà ṣé wà tó ń wù yìí ṣó dà mí ṣé wọ́n lè lọ ṣe léyìí ṣé onírìṣà ṣó lè lọ kírun mọ́ṣáláṣí fún wọn bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ àwọn olóṣù ní o torí tó bá kú lè ní olóṣùká bọ́ síta lórí social media wọ́n á sọ̀rọ̀ sí wọn á yàmàyàmà ẹ̀ àgbà tó bá rí olórí wọn kan tó bá lọ síbi òkú ẹ̀pọ́n lásán wọ́n á yàmàyàmà ẹ̀ wọ́n á sọ wípé wà yẹn náà jẹ́ ànámọ́ ló ń lọ bó ṣe ń sọ nìyẹn látàyébáyé síbẹ̀ náà wọ́n sì àwọn wa àwọn bàbá wa kankan ẹ sì ń bá àwọn pípù yìí ṣe ẹ sì ń wojú re wọn tá a bá dé sọ̀rọ̀ wọ́n á pa sọ̀rọ̀ tá a bá gbé ebú wọ́n á pa àbẹ́ẹ̀bú wọ́n á ní àlọ́rọ̀ lé lẹ́nu wọ́n á ní à ń sọ̀rọ̀ àlùfàǹṣá gbogbo oríṣiríṣi lẹ máa pè wá bẹ́ẹ̀ tí ń bú wa náà lẹ máa pè wá lórúkọ ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé yìí tiẹ̀ ti wá sú mi because mo ṣe mọ Yorùbá gan mi ò mọ ẹni tí ó jẹ́ pé Olódùmarè gan ò lè béèrè kọ́ńtì tó dá mi sílé ayé gan in the first place kó tó di pé wọ́n máa dá mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìgbà mi tí ń bá wora mi gan mo máa ń sọ́ọ̀rì fúnra mi because wàhálà yìí pọ̀ jù mi ò mọ̀ bóyá lóyún ìrò bí mo ṣe ń lò mi ò mọ̀ bóyá òun ti ẹlòmíì lójú bó ṣe ń tì mí lójú torí tó bá ti ń kí oríkì ẹ̀gàn ó yẹ kí ojú máa tì ẹ́ tó bá ti ń gbọ́ tán ti ń kí oríkì ẹ̀ ó yẹ kójú máa tì ẹ́ ó yẹ kójú máa tì àwọn oríkì yẹn tí wọ́n náà ti gbọ́ orúkọ bó ṣe ń kí ẹ̀ gbogbo àwọn wordings tó wà ní orí yẹn ó yẹ kójú máa tì ẹ́ because gbogbo ìgbà tó bá máa fi kí oríkì yẹn délẹ̀ tí wọ́n náà bá máa fi wo oríkì yẹn dáadáa a rí wípé nínú gbogbo nǹkan tí wọ́n fi ń kí oríkì yẹn ò ní ìdáàbò ẹyọ kan nínú ẹ̀ ò ní features any of it. ò ní kí ló wọ́n wú sí tó báńkì wá èyí ó gbé àlèjà. ìjà ò lè jà tó bá bọ́kùnrin ẹgbẹ́ ẹjà wọ́n máa nà ẹ́ wálé ni. ó yẹ àti bí oríkì yẹn gan ló yẹ kára ti máa fún wa pé ó dà pé nǹkan ṣe wa o ẹjọ́ àwọn olóṣùká ti débi o ẹjọ́ ẹ bá mi máa tẹ love like o àti bí oríkì yẹn ló yẹ ká ti máa fura sí láìfọ ara wa pé ẹjọ́ nínú gbogbo oríkì yìí èwo ló jẹ́ tèmi mẹ́ èwo ni mo feel pé mo lè ṣe mẹ́ ẹ jẹ́ kí mi fi ara mi ṣe example ní ìsìn wọ́n máa ń fi wà wá ní ọmọ amọ́roro bí ìlẹ̀kẹ̀ ọmọ jagun àṣò jagun ọ̀gbágbá tó yèrú
ọmọ ọba tó ṣe fún wọn kó lọ ẹ gbọ́ tí n bá gbọ́ páà mo lè dákú síbi tí mo kò sí mo béèrè ni kí wá ní níṣe 2 paragraph àbí 3 paragraph tí mo fi kíra mi yẹn kí ni mo fi jọ àwọn baba ńlá mi tó kó oríkì yẹn jọ ọmọ onípàkálà tá gbé ni má dẹ̀yìn ẹ jọ mélòó ni mo lè dá ṣe nínú gbogbo ẹ̀ mélòó ni mo lè dá ṣe nínú gbogbo ẹ̀ ìbẹ̀rẹ̀ ká ti máa gbìyànjú láti máa reconnect mọ́ àwọn nǹkan yìí àwọn èyí lọ́wọ́ àgbẹ̀rẹ̀ ẹ̀dùn àdírọ̀lẹ́fà tí ń rọ owó tí ń rọ ọmọ tí tún ń rọ àìkú bá lọ́rọ̀ mélòó ni mo lè dárọ ṣé mo lè rọrin ṣé mo lè rọ síbí lásán wọ́n ẹ̀yìn mi bẹ́ẹ̀ orí mi dẹ̀ ń wú ẹ má ṣèkí ẹ̀yin tẹ́ bá mọ oríkì yín orí kó dà pé kíní yẹn ń wọnú brain mi kò tí ì yé mi ẹ̀yin tẹ́ bá mọ oríkì yín ẹ máa kíra yín kẹ́ máa kọ́lẹ̀ kẹ́ wá wọra yín nínú gbogbo orí ìkọ́lẹ̀ yẹn mélòó lẹ lè dá ṣe nínú oríkì yẹn attribute mélòó ni sincerely speaking o lẹ lè dá ṣe nínú mélòó ìdí nìyẹn òun ló dífá fún ìsí Aláàfin fi wo ọba léṣù torí tá a bá wo ọba léṣù bàbá ni wọ́n nínú ìṣẹ̀ṣe ṣẹ̀rù pọ́ba léṣù nìkan ni mo ní Aláàfin ní onírìṣà ló bù ní gbogbo wa ló bù ó yẹ kán ṣa ní nǹkan ni ó ní yẹ kán pa ni ó yẹ kán ṣa lọ́pọlọ ni ó yẹ kán ṣa kán kun wẹ́lẹ́wẹ́lẹ́ kán wá bá yòókù bẹ́ẹ̀ ni àìṣá wẹ́lẹ́wẹ́lẹ́ yẹn ó bù wọ́n ní gidi kan ó yẹ kán run pa ni ó yẹ kán fi ojú ẹ̀ yọ idà kán ti ẹ̀yìn ẹ̀ kì í bá kọ̀ nǹkan tó sọ nìyẹn oníṣègbè lòun náà yẹta ṣègbè lòun ló kìgbẹ́ ni ìyí tó tún láyẹta tó tún lókìgbẹ́ ń bẹ̀ ó ní kí ló dé tó tún fi lókìgbẹ́ ó yẹ kó jẹ́ kí nǹkan kan bà á so that má lè fi yẹn ṣe evidence to prove bóyá ó yẹ kó gbàdúrà bá kan pa lẹ́nu ọba aládé so Ọọ̀ni gangan fúnra wọn ò mọ̀ wípé torí mo fẹ́ sọ respectfully lẹ́nu mi ò fẹ́ bèèbú ní ìdẹ̀fẹ́ ṣépè àwọn fúnra wọn ò mọ̀ wípé ẹnikẹ́ni tó bá ti ń plan àti pa Ọọ̀ni of Ifẹ̀ ṣó ti ń yé yín ẹnikẹ́ni tó bá ti plan àti báwo ṣe máa ń pe òyìnbó yìí àti pa Ọọ̀ni of Ifẹ̀ àwọn báwo ló ṣe máa ń pa àwọn tó máa ń pààyàn fún yàn yìí àti assassin ẹ ṣeun ayọ̀ àti assassin ni Ọọ̀ni of Ifẹ̀ yìí Ọọ̀ni of Ifẹ̀ ń gbìyànjú láti sọ fún wọn wípé gbájáwú làwọn wà ọba léṣù gan ò lè ró àwọn agbára ọba léṣù gan táwọn fi ṣe ọba léṣù ní Ilé Ifẹ̀ gan gbájáwú lòun náà wà so Ọọ̀ni gangan fúnra wọn gbájáwú náà làwọn náà wà so bí irú ọba Olúfọ́n tí wọ́n lọ pa tí wọ́n fún níbọn ṣe rántí so fún gbogbo àwọn tó bá fẹ́ assassin ní Ọọ̀ni bàbá wa ti pè yín o wípé àwọn rẹ́dì láti kú ikú o torí bàbá tẹ mẹ́rin àárọ̀ nínú ààfin ọba tó máa ń gbọ́n ṣẹ́rẹ́ yẹn bàbá yẹn tẹ bá fún wọn ní èèyàn kan ní àbàdì kò gba èèyàn kan kó tó kú mi ì lérò pé mo bú anybody bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ fúnra wọn lọ sọ bẹ́ẹ̀ bàbá tó máa ń jí láàárọ̀ tó máa mi ṣẹ́rẹ́ṣẹ́rẹ́ ńlá yẹn máa fi bàbá yẹn hàn wá nísìn mo bọ̀ bàbá yẹn kẹ́ lè mọ̀ ẹni tí mò ń sọ. Bàbá yẹn dà gan-an pẹ̀lú àwọn àdó ńlá tó wà lọ́wọ́ bàbá yẹn
Ọ̀ní ti sọ pé tẹ bá dé ààfin wọn irú bàbá yẹn tẹ bá ti fún wọn ní ìbọn ẹyàn kan ẹsẹ̀ ló máa lulẹ̀ bí wọ́n ṣe pa ọba Olúfọ́n nígbà yẹn. So gbogbo ẹ̀yin tẹ fẹ́ ara sí ìnà ni ẹ má jẹ́ kẹ́rù bá yín, kò sí nǹkan kan ní ààfin, kò sí nǹkan kan. Gbogbo ẹ̀yin olóṣùkà pẹ́lọpẹ́ pé ẹ̀ bá òfin lé níjọ́ kìíní àná nígbà tí ẹ̀ ń lẹ òkò sí ààfin àtàrí Ọ̀ọ̀ni òun ló yẹ kí òkò yẹn bà. Okay. Mi ì rí bàbá yẹn, mi ò rí bàbá yẹn, bàbá oníṣẹ́rẹ́ ńlá yẹn mi ò rí. Gbogbo wa ti mọ bàbá tí mò ń sọ yìí torí bàbá yẹn ló máa ń dúró sí ẹnu ọ̀nà, ló máa ń dúró sí ẹnu ọ̀nà. Bàbá yẹn ló máa ń dúró sí ẹnu ọ̀nà tó máa ń míṣẹ́rẹ́ ńlá méjì báyìí tó máa mọ́wọ́ kan, ó máa mú kan sọ́wọ́ ọ̀tún, ó máa mú kan sọ́wọ́ òsì. Ìkan tí wọ́n ní ń try láti sọ nìyẹn pé tẹ́ ẹ bá dé ọ̀dọ̀ wọn pé ẹ fẹ́ pa àwọn, tẹ́ ẹ bá ti di ẹnu géètì ṣàdàpọ̀ bolẹ̀ anybody máa kú lọ ní. Gbogbo àwọn ti ilà yọ gbogbo wọn ò ní yẹ ká débi tó máa ní òkè ìgbẹ́ gbáyàwó làwọn wà. Bóyá tẹ́ ẹ bá wá mú Ọ̀ọ̀ni of Ifẹ̀ kúrò lọ́nà bóyá àwọn ọba àyókù wa wá jẹ́ kó rí wọn pé nítorí tó fún àwọn lọ́wọ́. Nítorí wípé kì í ṣe ilẹ̀ káàárọ̀ òjíire ní Ọ̀ọ̀ni ọba lé lórí. Ọ̀ọ̀ni ilẹ̀ Mẹ́kà ni wọ́n. Ìdí nìyẹn tó máa fi rí dínkù lára wọn tí wọ́n rò pé àwọn rí ipò àwọn bàbá wa níwájú àwọn olóṣùkà. Torí kì í dédé bínú, kì í dédé bínú, kì í dédé bínú, kì í dédé sọ̀rọ̀. Ẹ dẹ̀ pé ká rí adúrú eléyìí ká má sọ̀rọ̀ lé. Débi wípé ó wá ń sọ fún ẹ̀yin bàbá wa wípé òkè ìtàṣẹ èwo lè dá síbẹ̀, àwọn òrìṣà èwo lè dá bọ́mẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ní òkè ìtàṣẹ tẹ́ fẹ́ ṣe ní ọdún yìí láìpẹ́ láì jìnnà yìí. Àyàfi tó bá jẹ́ wípé ẹ ti lọ bá Ọ̀ọ̀ni of Ifẹ̀ fowó nìkan tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n tẹ́ bá tí ì lọ bá Ọ̀ọ̀ni of Ifẹ̀ fowó. In fact, mo sọ ilé yìí, mo dẹ̀ ti sọ náà nìyẹn. Ẹ̀yin bàbá wa in fact bá lọ bá Ọ̀ọ̀ni of Ifẹ̀ fún owó, you are a disgrace to us. Ẹ ti tira yín lójú láì ṣe àwa. Tó ń sọ wípé ẹ lè dá kankan ṣe, ẹ lè dá òrìṣà kankan bọ, ẹ̀yin òun yìí náà lè wá gbowó lọ́wọ́ ẹ̀, èwo lẹ lè bọ́ ń bẹ̀, èwo lẹ lè ṣe ń bẹ̀. Tó bá fi dídá èmi gan tínú ṣe ń bí mi kò yẹ kí ṣe òkè ìtàṣẹ lọ́dún yìí. To me, a kàn lè sọ irú repercussion tó bá fà ní. Àbí kẹ̀tẹ́ bá ṣe òkè ìtàṣẹ tí wọ́n bẹ̀rẹ̀ bá rí ẹbọ àbí ètùtù tó bá jọmọ́ pé tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ń bẹ̀ kò yẹ kẹ́ ẹ ṣe. Kò yẹ kẹ́ lọ bá fún owó. Toró ti fún yín ní new law, rules and regulations. Ẹ gbọ́dọ̀ rúbọ, ẹ gbọ́dọ̀ ṣe òrìṣà kankan, ẹ gbọ́dọ̀ bọ òrìṣà kankan lọ́sàn-án gan mọ́. Òrìṣà tí wọ́n bọ lọ́sàn-án gan ó ti gbẹ́sẹ̀ lé nìyẹn. Ẹ gbọ́dọ̀ dé díẹ̀ wọ́n nìyẹn. Òrìṣà tó bá jẹ́ pé ọ̀sán gan lẹ gbọ́dọ̀ ti bọ́ ó ti gbẹ́sẹ̀ lé nìyẹn. Àwọn olóṣùkà dẹ̀ máa ṣọ́ yín dáadáa. Ìjọ tẹ bá lọ́dọ̀ òrìṣà kan lọ́sàn-án gan pẹ́ lọ bọ́ àbẹ́fẹ́ lọ ṣe ètùtù ẹ̀. Adéyẹyè yá fi mú yín fọn fèrè. Torí agbára wà lọ́wọ́ ẹ̀. Agbára dẹ̀ wà lọ́wọ́ tẹ̀yìn náà. Ṣùgbọ́n ọgbọ́n ó ju agbára lọ. Irú ọba Adéyẹyè ó yẹ kẹ́ ẹ jẹ́ kó mọ̀ wípé wọn kì í ṣe. Má ṣe báyìí òun lòun máa mọ̀. Ẹ mọ̀ pé mi ò gbé èbú látàárọ̀ bọ́ tẹ́yàn kan yẹn mo sọ.
tẹ́ ẹ bá jẹ́ wípé àyàfi tó bá yẹ pé ẹ ti lọ gbowó lọ́wọ́ Adéyẹyè nìkan ló kù tẹ́lẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ ṣe òkè ìtaṣẹ̀ tọdún yìí, tẹ́ ẹ fẹ́ ṣe láìpẹ́, tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ sí ilé ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ láti lọ gbowó, á jẹ́ pé ẹ̀yin gan ẹ̀ ní tìjú. Ìyá àgbà mi máa ń sọ kinní kan, ìyá àgbà mi á wò mí. Kàkà kẹ́ ẹ lọ gba owó lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀, ẹ wá bá àwa ọmọ yín. Ṣé ń gbọ́ mi? Ẹ wá bá àwa ọmọ yín, a máa sort out láàrin ara wa. Àwa ọmọ yín a máa jẹ́ 1,000 2,000 a kó jọ láàrin ara wa. Ṣé díẹ̀ tó máa gbọ̀n sí ní lápò torí tẹ́ ẹ lọ bá Ọọ̀ni of Ifẹ̀ á fún yín 10 million. Ẹ bá bá Ọọ̀ni of Ifẹ̀ ó lè fún yín 20 million. Inú owó tó ti gbà lọ́wọ́ àwọn Fúlàní tó ti lọ gbà lámọ̀rí wa ń bẹ̀. Ó yẹ kí iná máa jẹ́ káwọn ọba yẹn mọ̀ pé wọ́n fuck up big time, kẹ́ máa treat fuck up wọn. Ṣé owó Ọ̀jájá ló kó lé yín lọ́wọ́ ni? Ṣé bí owó góòlù ilé Ifẹ̀ tó wà òun ló ń kó lé yín lọ́wọ́? Pé ó yá o gbà tẹ́ bá gbà tán tẹ́ bá lọ fi tẹ́ bá gba owó yẹn tán lọ́wọ́ ọrú wa yìí, tẹ́ bá gba owó tí wọ́n fi wá góòlù lọ́wọ́ Ọ̀jájá, tẹ́ wá lọ fi bọ òrìṣà. Ẹ jọ̀ọ́, báwo ni òrìṣà yẹn ṣe fẹ́ jà wípé Ọ̀jájá ń balẹ̀ jẹ́? Nítorí pé ara yín ọ̀lẹ́ máa bá káàmù àwọn òrìṣà yẹn dáhùn pé wọn ò gbọdọ̀ jà. Èèyàn sọ ọdún ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún yín. Ìyá àgbà mi máa ń sọ kinní kan gbà yẹn tí wọ́n bá bú mi tí bá tún wá gbé oúnjẹ ọmọdé mi kò kí ń ronú. Tí wọ́n bá ti bú mi tí mo tún ṣe nǹkan tó bú mi, tí bá wá gbé oúnjẹ pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹun, ìyá àgbà mi á sọ wẹ́ẹ̀rì sọ̀ǹdókò èèyàn wà ẹni ara ń dùn ara mi lọ ẹ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ṣé màá sọ pé ẹnu mi gbà láti pẹ̀yìn bàbá wa ní sọ̀ǹdókò èèyàn nígbà tẹ́ bá lọ gbowó lọ́wọ́ Adéyẹyè lẹ́yìn gbogbo àdúrú ọ̀rọ̀ tó ti sọ sí yín? Àwọn òrìṣà kò tún sọ pé òrìṣà wa, ó sọ pé àwọn òrìṣà wọn yẹn ṣé wọ́n dá òrìṣà wọn ṣe, ṣé wọ́n dá ìṣẹ̀ṣe wọn ṣe láì sí ìmọ̀ tòun bẹ̀ ni? Ṣé bóun wọ́ òun yìí tẹ́ bá dá wàhálà wọn, ṣé bóun yìí náà ló máa sá kiri? Ó ń pẹ́ kó tó sáré àsápajúdé. Inú bí mi ni mo ṣe sọ yẹn, mi ní sọ mi ẹ má wọrí. Nítorí inú máa ń bí èèyàn téèyàn bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé a mọ̀ wípé ní táìmù àwọn baba ńlá wa wọn lè dánrú ẹ̀ wò láṣà. Kéèyàn wá máa gbọ́ ní àsìkò ẹ̀yìn bàbá wa yìí. So láyé tọ̀dọ̀ ti yín ní ìsinyìí nǹkan ti dojú kejì. Nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn. Bó sí nǹkan kan mọ́ ká lọ gba kámú bẹ́ẹ̀. Bọ̀bọ́ kan ń sọ kinní kan, bàbá wa kan ó ń sọ kinní kan lórí Clubhouse. Ó ní kí la wá padà wá sílé fún nígbà tí gbogbo ilé ti wà conquered. Èmi dẹ̀ mọ̀ pé kò wà conquered. Ìṣẹ̀ṣe wà conquered, ẹ̀yin bàbá wa gangan lẹ ti wà conquered. Ẹ̀yin gangan ní ẹ̀rù ti wà nínú yín, ẹ̀rù ti sodo sínú yín. One way or the other, you are scared. Ẹ̀rù ń bà yín. One way or the other, àyà ń fò yín. One way or the other, tó nǹkan yẹn ṣe mọ́. Kì í ṣe pé kinní yẹn ò sí ń bẹ̀. Kì í ṣe pé agbára yẹn ò sí lọ́wọ́ yín. One excuse or another lẹ́wọ̀n máa fi ilẹ̀ nítorí pé kẹ́ máa ṣe duty yín. Ẹ̀yin ọmọ sí yín, tí ẹ mọ nǹkan kan, ẹ̀yin ọmọ sí yín, gbogbo kan ń ka yín lára, ẹ̀yin ọmọ sí yín, ẹ̀yin ọmọ sí yín lẹ máa sọ títí. Gbogbo àwa polúkúmuṣu, mọ̀ wípé díẹ̀ tẹ́ bá ti ń clear díẹ̀ kúrò lọ́nà, tẹ́ bá ti ń clear díẹ̀ kúrò lọ́nà, kò ní jẹ́ kó di rọ́ńtó mọ́ yín lọ́wọ́ débi wípé apá yín ò ní ka mọ́. Ṣùgbọ́n gbogbo ilé
ètè ń ṣe yìí ẹ ti ń fún àwọn ọ̀tá ní agbára, ẹ ti ń fún wọn ní ẹnu ọ̀rọ̀, ẹ ti ń fún wọn ní agbára. Bàbá mi Fárínú ẹ ṣeun, àṣẹ, mo ṣàṣẹ sí ìwúre yín bàbá mi Ifá tó yè ṣe, ẹ ṣeun. Ìyá wa mo kí yín, bàbá wa Olúwafẹ́mi mo kí yín. Ẹ ti ń fún wọn ní àṣẹ láti jẹ́ kó mọ̀ wípé agbára wà lọ́wọ́ wọn. They can do and undo with you and your children. Àwa tá a jọ mọ yín. Mo pòwe kan, mo sọ̀rọ̀ kan nínú ètò tí mo ṣe kọjá. Mo ní nígbà tí irú wa yìí tí ní irú mi nígbà tí mo wà ní Mọ̀jẹ̀sí, mo sì kéré náà, mo sì kéré lọ́wọ́ yín, mi ò tí kúrò lọ́mọ àgbẹ̀ kan wò. Ìgbà tá a wà ní ọmọ kókó tán sì ta máa ń sáré kiri, tá bá ti lọ ṣe àǹtí lágbájá, tá ti lọ ṣe bọ̀dá lágbájá, àwa máa sáré, àwa sáré à make sure pé bọ̀dá lágbájá tá a ṣe yẹn kò ní ọwọ́ ẹ̀ ò ní bà wá títí tá máa fi sáré lọ sí ẹ̀yìn bàbá wa kan àbí ìyá wa kan. Àwa sáré lọ sẹ́yìn àgbàlagbà yẹn, àwa dì wọ́n láṣọ mú. Àǹtí yẹn tá a ṣe yẹn máa sáré bọ̀, a máa sáré bọ̀ ní sáré wípé torí nǹkan tá a ṣe yẹn ó ti dùn gan, ó máa nínú máìndì kò tiẹ̀ rí àgbàlagbà yẹn bí kò ti nà wá, bí kò mú wá kó wá sọ́lẹ̀ ni. Ṣé mọ̀ pé ọmọdé burú? Nígbà tá a bá déyìn àgbàlagbà yẹn, àwa dì wọ́n láṣọ mú. Àǹtí yẹn náà ṣe ṣòro pé mi nínú ẹni ṣòro àgbàlagbà yẹn ló máa ní ó máa gọ ó máa bàjẹ́ o. Ṣó fẹ́ na ọmọ mi lára ni? Ṣó fẹ́ na ọmọ mi lára ni? Ó yá wá máa nà kí n máa wò ẹ́. Dàgbàlagbà ayé ìgbà yẹn ṣe ń ṣe nìyẹn. Ṣùgbọ́n yìí sì, ẹ̀yin gan ló máa fi ṣe ẹgbà tán máa fi nu àwa. Ẹ̀yin gan ló fi ń ṣe ẹgbà náà wá lórí social media kiri báyìí. Ẹ̀yin ló mú dání bí ẹgbà, ẹ̀yin lẹ serve as scale. Wọ́n á mú yín báyìí, wọ́n á fi ń fín wa. Àwa làwa wá ń ké gbàjarì bọ́ síta lórí social media tó ń gbèjà yín. Ẹ rí pé nǹkan ìtìjú ni lọ́dọ̀ tiwa báyìí. Torí wípé tí ẹnìkan ṣó bá ti sọ tó rí kọ́ṣọ̀ ní àwọn yòókù máa ṣe kíni? Wọ́n á máa sọ̀rọ̀ lábẹ́ aṣọ ni, wọn ò ní lè dùn mọ́. Ṣùgbọ́n ní àti ẹ̀wà mọ̀ mi mọ̀ tí máa fi mọ́. Ṣé bẹ́ẹ̀ náà ni sùúrù yẹn pọ̀ tó nítorí kò tiẹ̀ yé mi. Ṣé sùúrù la máa pè yẹn ni? Torí sùúrù bá ló máa bọ́ sórí. Ó máa ń bọ́ sórí. Ìkan là ń jèkúrú ẹ̀ tó wá wo. Odindi ọba ló tún wá gbọ́ ẹ̀ láwo. Ìkan tí ẹ wà, mo ti ẹ̀ lérò wípé ó dàbí pé Colorado tí Olúwo máa mú Ọọ̀ni of Ifẹ̀ ti yà lọ́dọ̀ Olúwo, ó ti gbàánú ẹ̀. Torí tí ò bá kí ń ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọba yìí ó burúkú jáì. Ọ̀rọ̀ burúkú gbáà ni, ọ̀rọ̀ tí ò bá ìkùn gbé ni. Ọ̀rọ̀ tó yẹ pé ìgbà tóun gan sọ tán, I'm sure gbogbo ọ̀rọ̀ tó wà lórí social media tí gbogbo oníkálukú ń sọ yìí, I'm sure ó yẹ kí Ọ̀jájá mọ̀ wípé òun gan ti fumble. Ó yẹ kó òun mọ̀ pé òun gan ti fuck up big time. Because àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé kò lè jáde ní ẹnu irú àwa yìí ká máa ní wípé odindi ọba. Odindi ọba la ẹnu agbárí ẹ̀ láti sọ wípé kò sí ayẹta, kò sókìgbẹ́, kò sí gbá, kò sáwo, ò lè disappear, ò lè ṣe gbá, ò lè ṣàwo, bó ṣe wà yẹn, ẹ̀yin gan bá ti ẹ̀nà díẹ̀ tẹ̀ fi hàn nínú ìjòyè ẹ̀. Ọba Adéyẹyè yẹ kó sọ fún àwọn olóṣùkà ní pé ẹ dúró náà. Ṣé bọ́jọ́ tá ń sọ yìí? Ṣé bí ọjọ́ tá ń sọ yìí bí orò là ń ṣe? Ṣé bí bá ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn tá a dẹ̀ ń pé kálukú jókòó sílé bolẹ̀ ti jọ kóra yín tí ò bá kí ń ṣe wípé ẹ̀yin gan ṣe ẹ̀kọ́ tí ọ̀gbẹ́yìn sí ṣẹ́bọ ni. Báwo ló ṣe jẹ́ kí ẹ̀yin olóró máa lọ pàdé ẹ̀yin tẹ́ pé apẹ̀rẹ̀ yín láfa ẹ̀ṣẹ̀ wọn lọ jókòó sórí fẹ́ǹsì láti wo orò?
láti wòrò ìyẹn ni túmọ̀ ẹ̀ ní wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe ní ilẹ̀ mi kọ́ tó yẹ kọ́ ni òfìfẹ́ sọ nìyẹn. Rádà ó tún ń bẹ àwọn olóṣùká ni. Ó yẹ kí Adéyẹyè kó ṣígbá ìwà wò ni. Ó yẹ kí ẹ gbé ìgbóná ni. Ó yẹ kó mọ̀ wípé wọn kì í ṣe é. Ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ sọ jáde. Bó ṣe sọ freely kò tiẹ̀ kò bá lẹ́rù kò wúwo jù lẹ́nu ẹ̀. Látọ̀ ló mọ̀ wípé ẹ lè bá òun wí. Gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ bá wí dà. Ìbẹ́yìn náà ṣe bẹ́yìn lẹ jókòó síwájú ẹ̀ tó ń sọ fún yín pé ẹ tó ẹ̀kàn mí fìfì ni. Ẹ tó nǹkan kan. Kódà níbi tẹ́ ẹ jókòó sí gan ìtumọ̀ nǹkan tó ń sọ fún yín ni wípé tẹ́ ẹ bá ṣe jura yín lọ níbi tẹ́ ẹ jókòó sí ọlọ́pàá wà lẹ́gbẹ̀ẹ́ òun wà pé kó gbé yín kó lọ tì yín pamọ́lé. Ṣé ẹ wá dákẹ́? Ẹ wá dákẹ́ àbí? Èmi náà mọ̀ pé kò yẹ kẹ́ ẹ dákẹ́ irú ẹ̀. Mo mọ̀ pé ẹ dákẹ́ mi tiẹ̀ sí ìfẹ́ gbàgbọ́ pé ẹ dákẹ́ irú ẹ̀. Bí ẹ gbàgbọ́ ti sọ náà nìyẹn. Ṣùgbọ́n mo tún fẹ́ gbàgbọ́ lẹ́gbẹ̀ẹ́ kan pé ó ti sọ náà nìyẹn because Olúwo kí lẹ rí ṣe fún. Kí lẹ rí ṣe fún? Àwọn ètò dá láàrin ẹ̀yin bàbá wa ìyá kí lẹ rí ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ sì dúró pé kí ìwọ wá gbèjà ara ẹ̀ lọ́rùn o. Ẹ̀yin ò mọ̀ wípé nǹkan tó ń ṣe ṣẹ́rò wípé gbogbo ogun ni wọ́n gbé wọn góńgò ọbẹ̀ ni. Kì í ṣe gbogbo ogun ni wọ́n gún ìgò gún ọbẹ̀. Ẹ̀yin bàbá wa àwọn ogun míì wà ogun ẹnu lásán ni. Eléyìí sọ ti ẹ kémi náà sọ tèmi bàbá mi ẹ̀ṣọ́ ẹ káàbọ̀. Ẹ bá mi kí ìyá wa o. Ẹlòmíì ọ̀rọ̀ ẹnu pé a jọ ń sọ̀rọ̀ ẹnu báyìí ogun ni. Ó gbà ní àlọ́ yìí kò dìgbà tá a bá tó bẹ̀rẹ̀ sí ní múra wa bẹ̀rẹ̀ sí ní ra wa kiri. This is the right time fún yín láti prove fáwa ọmọ yín wípé ìṣẹ̀ṣe làgbà lóòótọ́. Àwa tá à ń bá yín sọ pé ìṣẹ̀ṣe làgbà àwa náà mọ̀ àti rí wípé ìṣẹ̀ṣe làgbà. Ẹ̀yin wá kẹ̀kàn wá wípé ìṣẹ̀ṣe làgbà lóòótọ́. Ẹ fi hàn wá ẹ ká mọ̀ ẹ jẹ́ ká rí àkàngbúrò ẹ̀ ni. Àkàngbúrò ẹ̀ ni. Àbẹ́yìn dúró pé ó dìgbà tó bá tó di kolobá bó lọ yá mi bí ayé àtijọ́. Ẹ dáfá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ogun kan ló ń lọ yìí. Ẹ má jẹ́ kó là wá mọ́lẹ̀. Ìṣẹ̀ṣe làgbà dẹ̀ wọ́n náà sọ torá a ti mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà. Torá wa ti rí ìrírí nínú ìṣẹ̀ṣe. Wọ́n ti jẹ́ pé lánàá náà la padà sínú ilé. Àṣẹ bàbá mi Ayọ̀délé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Ọọ̀ni mọ̀ wípé eléyìí tó ṣe yìí eléyìí tó ṣe yìí ẹ gbọ́dọ̀ já ní ẹgbà ẹ gbọ́dọ̀ já lọ́rẹ́. Eléyìí tó ṣe yìí owó tó máa wá múlẹ̀ tó fi ń rúbọ tó fi ń ṣètùtù yẹn kó wú ẹ̀ gbé àpò ẹ̀. Ẹ jẹ́ kí Ọọ̀ni ọ̀fìfẹ́ mọ̀ pé ẹ tó gbangba sùn yẹ ẹ fi ń pọ́nlé gẹ́gẹ́ bí ọba lẹ ṣe ń lọ síwájú ẹ̀ láti lọ gbowó pé ẹ fẹ́ ṣe òkè ẹ fẹ́ ṣe ọdún òkè ìtàṣẹ̀. Bó ṣe já ráǹkì yín bó ṣe já ráǹkì yín lójú àwọn olóṣùká yẹn ẹ̀yin náà ẹ wá já ráǹkì ẹ̀ lójú táyé. Ẹ má lọ bá mọ́ fún anything. Àwa ọmọ yín ta ṣẹ̀ṣẹ̀ ń wá sínú ìṣe àwa capable. Tẹ bá wá bá irú èmi ìpò ṣàtọ́lá a ṣe nǹkan báyìí. Má bọ́ síta ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa account number tí bàràbà wa la fẹ́ gbé wá sórí ètò. A gbé owó sórí ètò account number tá fẹ́ fi ṣe òkè ìtàṣẹ̀ lọ́dún yìí rè. Àwọn èèyàn adáwó sí bí ibi ìbà kọ́kọ́ ṣì lọ. Ṣé bówó Fúlàní náà owó tí Fúlàní fi ń wa ìkùsà ní Ilé Ifẹ̀ náà ló máa ń kólẹ̀. Oil block tí wọ́n fún pé kó máa bayé Ifẹ̀ jẹ́ òun ló fi ṣe tí wọ́n kò sí ò bá sọ̀rọ̀ in favor àwọn Muslim
báwo ló ṣe máa gba wọ́n máa gba all block lọ́wọ́ ẹ̀. Wọ́n máa gba all block lọ́wọ́ ẹ̀. Gbogbo nǹkan bó ṣe ń lọ sí Aso Rock tó ń lọ tó ń bọ̀ yẹn tó bá máa lọ next nísìn wọ́n máa lọ bá wí ni. Ìdí nìyẹn tí ò lè gbèjà àwọn tí ò lè gbèjà wa kó fi àwọn olóṣù kalẹ̀. Ẹ rí pé kò tiẹ̀ kàn yín nígbà tẹ́ ẹ̀ exist ńbẹ̀ ni. Without consultation. Ẹ ṣeun ìyá mi Àdùkẹ́ tábàdé ń sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ sódìndọ́ba mi ò sọ̀rọ̀ sọ́ba látàárọ̀ ń sìn yín o. Ṣùgbọ́n àsìkò ti tó ẹ̀yin bàbá wa. Ẹ má jẹ́ kí ìjà yìí kó bọ́ sórí. Ẹ má jẹ́ kí kinní yìí kó pẹ́ jù kó tó di wípé ẹ dìde láti máa ṣe kíni láti máa gbèjà wa. Ẹ má jẹ́ kó pẹ́ jù, ẹ má jẹ́ kó bọ́ sórí o. Ẹ má jẹ́ kó dàbí ìgbà tó yẹ wípé ó máa gbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ kó tó di pé ẹ máa mọ̀ wípé ogun là ń jà. Ẹ má jẹ́ kó di ogun gbébọn gúngò gọ́bẹ o kó tó di pé ẹ máa mọ̀ wípé tó bá jẹ́ pé ẹ ti paná àwọn nǹkan kan pẹ̀lú àwọn ìjìyà díẹ̀díẹ̀. Ìrọ́dẹ̀ ni nǹkan wà lọ́wọ́ ẹ̀yin bàbá wa yìí tó bá jẹ́ pé mo ò fẹ́ máa lo owó yẹn ṣùgbọ́n mo máa lò ó lénìí tó bá jẹ́ wípé ọmọ mi tó jẹ́ wípé nǹkan tó ṣe fún yín kò threaten existence ìṣẹ̀ṣe kò threaten existence wa gẹ́gẹ́ bí ọmọ aládé ẹ máa ní ẹ fẹ́ bá wí ẹ tiẹ̀ máa bá wí ni lójú ẹsẹ̀ tó máa pòwe ẹṣin kò tiẹ̀ lórí eré fún ṣùgbọ́n odindi ọba ṣe àdúró eléyìí fídíò yẹn ò lè parẹ́ láyé fídíò yẹn kò lè parẹ́ nílé ayé ìsìn yẹn kò lè parẹ́ láyé Olúwo Ọ̀fìwò kì í ṣe ọba Ìpẹ̀rù là ń sọ yìí ká ló mọ Ìpẹ̀rù ní ìlú kéréje tí mo ti wá Olúwo Ọ̀fìwò tó jẹ́ wípé ìlú ìwáṣẹ̀ ni ìlú ìgbà ìwáṣẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda rédèrèdè ránran kọ́hún jáhún játidàtí ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí ẹ wá pé káwọn olóṣùkà máa kọwọ́ bọ ojú yín kan rò dáadáa kan mú bọ́ síta wọ́n máa ṣe nítorí ẹ̀ nígbà tí Olúwo ṣe tiẹ̀ ní ọ̀nà òfìfẹ́ wá wò wípé òun tiẹ̀ wá tẹ̀ sójú àwọn wèrè yìí bó ṣe ń rò nìyẹn o kò kú sí nǹkan tó máa rí fún un ló fi sọ̀rọ̀ jábàjábà ó sọ̀rọ̀ ó mẹ̀sìn up big time ojú dẹ̀ ń ti àwa wọn mi ò lè wo fídíò yẹn tán lánàá òun ló jẹ́ kémi bọ́ sórí live mo tún ṣe live video lọ́wọ́ mi ò tún lè wo tán mi ò tún lè analyze ẹ̀ tán because inú ń bí mi ọmọ ọkọ inú mi ò lè jẹ́ kí ara mi balẹ̀ dé level yẹn eléyìí ò ń sọ̀rọ̀ pé wọ́n hate ẹnìkan gbogbo nǹkan wọ́n ní bájá bá ń sin ṣé kò wọ́n dùn náà ẹ ti ẹ̀ wá ń sọ fún wa wípé ajá lè sin gan kó wọnú náà kí iná dẹ̀ má jó fún ẹni ẹ ajá ló sinwi títí ó wọnú náà kódà iná yẹn dàbí omi lára Olúwo báyìí ìgbà tó bá tún Olúwo láti dún da chinchin sí wa lẹ́nu lórí social media àwọn èèyàn tó tiẹ̀ ń dá lóhùn ló dẹ̀ ṣe ń dá lóhùn tó bá wọn Olúwo pé ká tún dá chinchin sí yín lẹ́nu ní orí social media àtúbọ̀ sí àtúwá sọ tó wọ́ọ̀sì ju tó ti ń sọ bọ̀ ẹ̀yin àtún máa gbé kiri lórí social media bẹ́ẹ̀ kẹ̀rẹ́ aláwọn bàbá nínú ìṣẹ̀ṣẹ̀ àwọn náà dẹ̀ ń wò báyìí bẹ́ẹ̀ dẹ̀ lára wọn nú àwọn bàbá wa náà tó jẹ́ wípé wọ́n ń ṣe oògùn fún Olúwo wọ́n rúbọ fún wọn ń ṣètùtù fún abẹ́rù páàmọ̀ ẹ̀yin lẹ́jà gba wálé àwọn pípò yìí lọ́wọ́ mo ti ń tún sọ wọn ò lè mọ bó ṣe máa ràn wá ẹ̀yin yìí ni àjàlá tá à ń nà ẹ̀yin gangan ni gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń ṣe oògùn fún àwọn tó ń rídíkù
existence wa tó ń ridicule ìṣẹ̀ṣe wa yìí gbogbo yín pátápátá ni Olódùmarè tàwọn pé mo bá mi bá yé yín jẹ́ mi ò lè ṣe kí n má ṣe pé bàbá kékeré inú ilé ẹ má bínú torí inú bí mi ni àwọn ọkùnrin lánàá pé kí n jọ kí n má pè yẹn kí n kàn mo ò mọ bẹ́ ṣe lè gbà lọ́wọ́ mi o torí àfipè táyé ṣe ni mí kò sẹ́ni tó fi mí jẹ oyè àwọn gbárùmọ̀lẹ̀ ló fi mí jẹ́ àjẹgbó àjẹtọ́ àjẹpẹ́ ni àjẹsóríire ni láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe oògùn tẹ́ ń ṣe ẹ̀rọ tẹ́ ń pẹ̀rọ̀ fún Olúwo tẹ́ ń pẹ̀rọ̀ fún gbogbo àwọn ọba àtàwọn ìjòyè àtàwọn ẹni bí àtàwọn olóṣùká tí wọ́n ń fi ọwọ́ rún wa ní ojú gbogbo ẹ̀yin tó nínú bàbá wa àti ìyá wa tẹ́ ń pẹ̀rọ̀ fún wọn inú ayé yín máa gbóná ilé ayé yín máa gbóná tọmọtọmọ ayé ọmọ yín máa gbóná inú bí mi ò dẹ̀ fẹ́ bínú gbogbo ẹ̀rọ tó àwọn ayé yín báyìí ó máa di ìbànújẹ́ ó máa di òṣì ó máa di ọ̀fọ̀ ó máa di òfò ó máa di rédèrèdè ó máa dáradára ilé ògbà ọ̀nà ọ̀gbà ló ń ṣe wé àràgbà mo sọ́rí mo ti sọ ilé iná ìmí ni mi ní ṣẹ́ ṣùgbọ́n ilé tí mo ṣẹ́ yìí àrọ̀ ti rọ̀ mọ́ ọṣẹ ilé ó ní kó ṣe báyìí kó ṣe bẹ́ẹ̀ oúnjẹ ìtìlákọ̀ṣẹ lọ́lá àwọn tó tẹ ilẹ̀ káàárọ̀ òjìrè dó ayé yín máa rún ni torí ẹ̀yin náà ń mọ̀ wípé existence wa ni wọ́n ń kọwọ́ bọ̀ yìí nǹkan tó mú wa tá a fi ń jẹ́ ọmọ káàárọ̀ òjìrè nǹkan tó mú wa tá a fi ń jẹ́ oníṣẹ̀ṣe nǹkan tó mú wa tá a fi ń jẹ́ ẹni tó ní ilẹ̀ káàárọ̀ òjìrè òun ló ń tọwọ́ bọ̀ tó ń ṣe bó ṣe wà tán pé ká lọ gbẹ́nu wa dákẹ́ wọn kò ní nǹkan àdìsí fún wọn kì í ṣe pé kò sí nǹkan àdìsí fún wọn torí pé ẹ̀yin ilẹ̀ ń bá wọn pẹ̀rọ̀ sí ni ẹ̀yin ń pẹ̀rọ̀ sí ẹ̀yin ilẹ̀ ń pẹ̀rọ̀ sí ẹ̀yin ilẹ̀ ń pẹ̀rọ̀ sí oko ìbànújẹ́ máa sọ̀kẹ̀ nílé gbogbo yín lẹ́yìn kọ̀ọ̀kan láṣẹ Èdùmàrè ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wọ́n tẹ́ sọ pé kò sí nǹkan kan tá a máa ṣe tẹ́ sọ pé kò sí nǹkan kan tá a máa ṣe àdàbí tó bá jẹ́ wípé ilẹ̀ káàárọ̀ òjìrè ìṣẹ̀ṣe kọ́ ló gbèrò ilẹ̀ káàárọ̀ òjìrè ẹbọ àti ètùtù kọ́ fi tẹ ìlú kọ̀ọ̀kan dó nìkan ló kù ẹbọ tí wọ́n fi tẹ gbogbo ìlú yẹn dó ní ìgbà ìwáṣẹ̀ pátápátá àwa ṣiṣẹ́ lòdì sínú ayé yín gbogbo ẹbọ tí wọ́n fi tẹ ìlú kọ̀ọ̀kan dó ní ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo ètùtù tí wọ́n fi tẹ ìlú kọ̀ọ̀kan dó ní ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo ìṣẹ̀ṣe ọ̀wọ̀ tí wọ́n fi kọ́kọ́ gbá ilẹ̀ gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè á bẹ̀rẹ̀ sí ní máa nà yín títí tẹ́ máa fi kú bẹ́ẹ̀ sùn á nà yín bẹ́ẹ̀ jí á nà yín ló dé bí tẹ́ ti ń jẹun ọ̀nà pa yín. àwọn ẹ̀dùnkún máa lọ ṣubú tẹ́ máa forí gbá tẹ́ máa kú dànù láṣẹ Èdùmàrè tọmọtọmọ dẹ̀ ni torí kà nìyí ẹ má bínú bàbá kékeré ilé ń bí ẹ jẹ́ kí n ṣépè díẹ̀ sí i. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé bó ṣe ń ba orísun wa jẹ́ yìí ẹ̀yin máa gbè lẹ́yìn wọn pé kò sí nǹkan kan táwọn bàbá wa máa ṣe tó máa dáhùn lára wọn pé kò sí nǹkan kan tí wọ́n ṣe tó máa dáhùn lára wọn ọkọ ta fi kọ́kọ́ lo ilẹ̀ gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè ta fi gbá kó mọ́ tefétefé báyìí ọkọ náà bẹ̀rẹ̀ ní máa ṣiṣẹ́ lòdì sí yín tọmọtọmọ látẹ̀mí lọ tọkọtọkọ tayataya àdá tá a fi kọ́kọ́ yẹ̀nà ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbèjà tẹ́ ń gbè lẹ́yìn gbogbo àwọn tó ń ba ilẹ̀ wa jẹ́ tó ń ba orírun wa jẹ́ àdá náà la fi ṣá yín pa gbogbo òrìṣà tó jẹ́ òrìṣà ìlú kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo òrìṣà náà láti èní lọ pátápátá ni wọ́n máa dìde wọ́n máa béèrè ẹ̀mí yín lọ́wọ́ yín gbogbo wọn pátápátá ni wọ́n máa pàdídà tán máa lé ọ̀rẹ́ yín tán máa léegun yín gbogbo òrìṣà yẹn pátá wọ́n máa pàdídà wọ́n máa lájà yín láṣẹ Èdùmàrè gbogbo àwọn òrìṣà Ilé-Ifẹ̀ á dìde gbogbo òrìṣà tí wọ́n fi tẹ Ilé-Ifẹ̀ dó gbogbo ẹ̀yin tẹ́ bá yẹpẹrẹ Ilé-Ifẹ̀ tẹ́ yẹpẹrẹ
ìṣẹ̀ṣe Ilé-Ifẹ̀ tẹ́ yẹpẹrẹ ìṣẹ̀dálẹ̀ Ilé-Ifẹ̀ látòrí ọba lórí ìṣòjò ọmọ ìlú gbogbo yín pátápátá ní òrìṣà yẹn máa dìde bí yín tọmọtọmọ àti ìwọ àti everywhere ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ṣé wàá rí èmi tí mò ń sọ yìí torí pé àdàbí tó bá jẹ́ wípé àdàbí mo tún sọ àdàbí tó bá jẹ́ wípé kí n tó bẹ̀rẹ̀ nǹkan tí mò ń ṣe yìí àdàbí tó bá yẹ pé mi ò béèrè ṣùgbọ́n tó bá yẹ pé mo béèrè kí n tó ṣe mi ò kàn yọ ọ̀rọ̀ láti ṣe ni gbogbo nǹkan tí ẹ bá ṣe pátápátá ó máa dà lé yín lórí. Ọ̀rọ̀ lẹ bá sọ tẹ́ẹ̀mọ́ sọ ara ẹnu yín máa kan láṣẹ Èdùmàrè. Ojú lẹ fi wò mí tẹ́ ẹ̀ wò mí pẹ̀lú ojú rẹ ojú yín méjèèjì máa fọ́ dá tọmọtọmọ ni láṣẹ Èdùmàrè. Àdàbí tó bá yẹ pé mo fi igbá kan bọ̀ kan nínú lórí nǹkan tí mo ṣe àdàbí tí n bá fi ìṣẹ́jú kan fi rọ́kùn nìkan ló kù lẹ lè rí mi gbéṣe tọ̀tọ̀ àbí tọkọtọkọ ṣùgbọ́n tí mi ò bá fi ìrọ́kùn ní ìṣẹ́jú kan ipa yín máa para ẹ̀ ẹ máa ọwọ́ tí àrí ṣẹ́gi bá fi ṣẹ́gi báyìí orí ara ẹ̀ ló fi ń rù gbogbo yín pátápátá dá horo ẹ̀gún dé báyìí ó máa ṣubú lù tìta fún yín ni dẹran ògún ẹran yín báyìí ògún á máa fi yí ẹ̀ lójú tì lọ́lá àwọn gbàgbọ́n àdàbí ẹnikẹ́ni tó bá ní kí n kú àmọ̀mọ̀ ẹ̀kọ́ tayátayá ẹni tó bá ní kí n sunkún ẹkún ò ní tán nínú ilé ẹ̀ ẹni tó bá sọ wípé kí n ṣe láṣẹ kú àbí àṣẹ banújẹ́ òun náà máa banújẹ́ tó máa fi kú ni kò ní rí ẹ̀rọ ẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀rọ ẹ̀ fún òun gan ẹṣin tiẹ̀ náà àkó tiẹ̀ lórí eré ni. Ẹ̀yin ọ̀tá tẹ̀dẹ̀ ń wá rẹ́rìn pẹ̀lú mi tẹ̀rù wípé tẹ̀ tí wọ́n á ń sọ̀rọ̀ tẹ̀ ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ tẹ̀sán wípé ẹ̀ẹ́dá lọ yìnyín máa já yín kó lè lọ para ẹ̀ tẹ̀ wá tẹ̀ ń ṣe bí ọ̀rẹ́ gbogbo yín pátápátá báyìí ní nǹkan burúkú máa yọ yín ṣe lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Àdàbí tó bá jẹ́ wípé mi ò fi tinútinú àti tọkàntọkàn ṣe nìkan ló kù àdàbí tó bá jẹ́ wípé mi ò fi tinútinú àti tọkàntọkàn ṣe nìkan ló kù torí pé ìkà ní ènìyàn mi ò fẹ́ sọ pé ní ilẹ̀ ní ọwọ́ ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire torí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire lèmi ìdẹ̀ kì í ṣèkà mi ìdẹ̀ kì í ṣe èké mi ìdẹ̀ kì í ṣe ẹni bí ọ̀pọ̀lọpọ̀ ní àná òjá máa yìn àtórí tó máa bá dé ibi ire lèmi máa bá dé ìwọ ní ayé ẹ̀ máa rún tọmọtọmọ ìwọ ló máa banújẹ́ nígbẹ̀yìn àdàbí tó bá jẹ́ wípé kì í ṣe orísun mi àdàbí tó bá jẹ́ pé kì í ṣe orísun mi ni mò ń jà fún nìkan ló kù àdàbí tó bá jẹ́ pé kì í ṣe lórí ẹ̀ ni mo wà nìkan ló kù ìwọ tó bá wá ń súnmọ́ mi tó bá ń rẹ́rìn pẹ̀lú tó bá ń sọ ọ̀rọ̀ burúkú lẹ́yìn wàá fọmọdì wàá fara ẹdì wàá fọkọdì wàá fàyàdì wàá fàlàmọ́rí ẹ̀ ha láṣẹ Èdùmàrè nítorí ẹ̀ náà lèmi náà ṣe bí nítorí ẹ̀ náà lèmi náà ṣe mi ò ṣe bálabàla nítorí ẹ̀ náà ni mo ṣe fi òtítọ́ ni mo fi ṣe délẹ̀ ní òfin fi rọ́kùn àdàbí tí n bá fi rọ́kùn bọ́dé ìbá ti fi rọ́kùn ibi ire ló máa já sí fún mi ibi ire òun ló máa já tọmọtọmọ ni tọmọtọmọ tọkọtọkọ ni tìdílé kò ní bá wọn sunkún mi ò dẹ̀ ní bá wọn kúkú àjọkú mi bá wọn kú ọ̀wọ̀ láṣẹ Èdùmàrè torí pé ẹni bí pọ̀ láyé kò sí bó ṣe lè máa wù kó jẹ́ pé nǹkan tó dáa ló ń ṣe wọ́n máa rí pé èèyàn bí ní ẹni wọ́n máa rí wípé ò ṣe jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ṣé ó yẹ kó jẹ́ ẹnu ẹ lọ́ti máa sọ lọ́ti máa gbọ́ ni ṣé ó yẹ kó jẹ́ ẹnu ẹ ló ti máa sọ̀rọ̀ yẹn jáde ni ṣé ó yẹ kó jẹ́ ìwọ ló máa sọ ni ìgbà wo ni wọ́n bí náà kí ni ṣé mo pé àwọn igbarúmọlẹ̀ wọn ò rí ìwọlẹ̀ tó sọ kírú ìwọ dìde anybody nínú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire gbogbo ẹ̀yin tẹ́ bá ń ro ibi sí wa ibi á máa jẹ́ ti yín ní ìlọ́po bẹ́ẹ̀ yẹn ò bá ṣe máa ṣẹlẹ̀ sí yín ẹ̀ẹ́dẹ̀ ní bọ́nú ẹ̀ tó rò ló máa padà kàn sí mi ló máa padà pa yín
mi ò rí sọ jù bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan tí mo sọ lénìí tó jẹ́ ìpè kàṣà ìṣe, gbogbo nǹkan tí mo sọ lénìí tó jẹ́ ìwúre kàṣà gbà, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ó dàbọ̀.